وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. الله سبحانه وتعالى atọrọ ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run Ọba kí ó bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé àwọn sàhábà àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tí ó ń tẹ̀lé ọba wọn abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kó kẹ́ni kọ̀ọ̀kan wa mọ́ wọn. lábẹ́ eléyìí a kí àwọn àfáà àgbà ní ààyè yìí Sheikh Komordun Yunus Akorede abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kó túnmọ̀ mọ́ bá wa lò wọ́n fún umma yìí ní ti dáadáa. àdánwò tí máa bá ní tí yẹn fi yí ẹ̀yìn tí ń sọ padà sí àìdá abẹ́lọ́bọ̀lá kó má fi kàn wọ́n. sàwárà wa náà tá a wá ń gbọ́tọ̀ lọ́hùn abẹ́lọ́bọ̀lá in tí ó mú wa kórìíra òdodo tá a ní fi wá mọ jókòó mọ gbọ́rọ̀ Ọlọ́hun Ọba mọ́ kọ́lọ́bọ̀lá bọ́ fàdánwò náà kàn wá. lábẹ́ tí wọ́n àwa kí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n gbárùkù tí wọ́n dà gẹ́gẹ́ bí hawariyuna abẹ́lọ́bọ̀lá kó bá ń lé yín kún o abẹ́ Allah subhanahu wa ta'ala kó bá san yín lẹ́san ní ayé àti al-qiyama. gẹ́gẹ́ bí tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ eléyìí yóò mọ̀ jẹ́ min babi fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin. kìí ṣe ń tá àgbọ́rí kìí ṣe tuntun àmọ́ níṣe tọ́lọ̀ndọ́mẹ̀ẹ́dẹ́ ènìyàn ibi tá a bá ti ń rán wa létí ìmọ̀ olùgbàgbọ́ òdodo láǹfààní kọ́lọ́wọ́ aláàkójọ wúlò fún wa láyé àti lálkìyàmà. náà dawrul mar'ati fil bayt wa fil mujtama'i, ipa tí obìnrin yóò mọ kó nílé àbí láwùjọ kìí ṣe ipa kékeré bó tilẹ̀ wò ó ma. tó jẹ́ pé ní bí àwùjọ ti wà lónìí àyè mójútó agbọ́nrin ojúṣe obìnrin láwùjọ wa òun ló jẹ́ káwùjọ dàrú débi tó dàrú dé yìí. lẹ́yìn ilẹ̀ dàrú o ẹ mọ́ ṣe mi gbọ́yé o àmọ́ àyè ṣe ojúṣe titi yín ìfọwọ́ tẹ́ńbẹ́lú ojúṣe yín ló jẹ́ káwùjọ dàrú tó bó ṣe dàrú. torí pé mọ́jà tanra wa ìdá tọ́lọ̀ ń ti dá òun ní pé ní ọ̀pọ̀ ọgbà obìnrin ní máa wà nílé àwọn ọkùnrin àwọn a máa wá jíjẹ mọ́mọ́ lọ. ló fi jẹ́ pé ní àsìkò tóbìnrin máa ń lò nílé ní láwùjọ ni ó pọ̀ ju tọkùnrin lọ. torí pé ní ọ̀pọ̀ ọgbà òde láti mú ń tà jẹ wá ọkùnrin sì ní máa lọ ń ṣègbìyànjú eléyìí. so ìmáà mójútó agbọ́nrin yìí ó jẹ́ káwùjọ dà bó ṣe dà tọ̀ ṣáà wàá mọ̀ wòran káwùjọ mọ̀ dàrú bó ti dà yìí tí àwọn ọmọ ń yàyàkuyà táwọn ọmọ bá sì ti yàyàkuyà ṣe mọ̀ pé ní ọ̀rọ̀ future kò sí mọ́ gẹ́gẹ́ bí tí wọ́n sọ ipe ní àkọlé odidi ìyẹn Daorah tọdún ìyẹn ìbánisọ̀rọ̀ tọdún yìí òun ni nípa àwọn ọ̀dọ́ àti ọ̀la wọn. ọ̀la wà títí ẹ o bí Nàìjíríà lọ́dà bí ọ̀ní ọ̀dọ́ mọ́ ọ̀la ò ní parẹ́ o àwọn aráàlú mi àwọn òrí tọ̀la àwa là ò ní kíni a ò yà ní ọ̀dọ́ tí ó rí ọ̀la. so tọ́bọ̀ wá ní pé ní ọ̀dọ́ àti ọ̀la mo lérò pé tí wọ́n fẹ́ sọ lágbọ́nrin yẹn ni pé ní bó o ní ọ̀la wa ò ṣe ní ìbàjẹ́
àwọn kan náà lo ilé ayé yìí lánàá tán gbé fúnrú àwa yìí bó làwọn ti lò ó táwa fi rí ń tá a rí ṣe lónìí ṣe àmọ́ àwa lónìí a tún wá sun àsùnpìyè débi pé ní kí ni o àwa ń wo àwọn mọ́ràn kán mọ́ ra kán mọ́ yọ̀dín àwa fẹ́ kán lọ́la ṣẹ́rí pé kí ni ó le tọ̀ ló fi jẹ́ pé ní bọ́kùnrin ṣe lójúṣe bí àwùjọ ò ṣe ní bàjẹ́ bí ilé ò ṣe jẹ́ ilé ìsìláàmù bẹ́ẹ̀ náà lobìnrin ní àmọ́ tí obìnrin bá ń wòye sí ní tí Yorùbá máa ń sọ èyí tí a rí lónìí ni a máa sábà máa rí ló fi jẹ́ pé ní a lọ ságbọ́nrin pé ní ta lóbìnrin èé ṣe ta fi ń pè wọ́n dá sọ́rọ̀ lọ́dọ̀ Yorùbá wọ́n gbà pé ní tá máa ń sọ̀rọ̀ obìnrin wọ́n máa ń ní Yorùbá mú sọ ò kìí ṣe mi mò ń sọ ò wọ́n máa ń ní obìnrin wọn ò ní làákàyè wọn ò ní làákàyè kódà ń jẹ́ kán fi ní làákàyè wọ́n ti fi ṣe nǹkan oṣù kìí ṣe tí gbogbo gbọ́ rí àyíbẹ̀ kan náà ṣe máa ń kì wọ́n ni wọ́n wàá kì wọ́n délédélé pé ní tọ̀ wọn ò ní làákàyè èmi wọ́n mọ̀ ní káyì ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ ẹni tí ò bá ní làákàyè Ọlọ́run bèé ṣe kí ni kèé gbé ìbádàlé lórí bọ́lọ̀ ti pa wá láṣẹ ká mọ kírun ló pa àwọn náà láṣẹ bó ti ní káwọn máa gbàwẹ̀ ló ní káwọn náà máa gbàwẹ̀ kán lọ hájì àwọn náà ó ṣe kí ni ẹ sì ní wọn ní làákàyè ẹ wá mọ tí wọ́n máa fẹ́ panilẹ́rìn gbà míì náà wọ́n wí ọ̀rọ̀ tí ò dá sáwọn obìnrin àwọn náà wọ́n ń hùwà bẹ́ẹ̀ tọ́ bá pè yín sáwọn ọ̀rọ̀ míì nídìílé míì ẹ mọ̀ rí tóbìnrin mùsùlùmí ò mọ̀ sọ jáde lẹ́nu yóò tún wá tún mú ọ̀rọ̀ yẹn náà wá ìgbà tí kò ṣe pé mo mọ̀ọ́mọ̀ fọ́ tv yẹn o wọ́n ti mọ̀ páwọn obìnrin ò ní làákàyè o ẹ dákun òun náà tún wá gbà pé òun ò ní ẹ dákun ẹni tí ò ní làákàyè iṣẹ́ kí la fẹ́ belé yìí a jẹ́ pé ní àwọn kọ́nà ni wọ́n bá sọ̀rọ̀ kì í ṣàwọn tí wọ́n ní làákàyè àwọn kọ́ àwọn ya wa dáadáa yìí lẹ́wọ́ ní àwọn eléyìí yàtọ̀ àwọn tán ní làákàyè tọ́lọ̀ ń gbẹ̀sìn lé ní ọwọ́ làwọn tán ní ká wá bá sọ̀rọ̀ sọ á jẹ́ pé ní ànílò títí Yorùbá ṣe é rí obìnrin òun nínú Ìsìláàmù òun nìyá wa ọmọ ìyá wa ọmọbìnrin wa àbúrò bàbá wa ní àbábúrò mọ̀mọ́ wa lóbìnrin bákan náà ìyá àyà wa obìnrin làwọn náà gbogbo àwọn wọ̀nyí náà nípa tí wọ́n kó láwùjọ o bákan náà wazauj àti ìyàwó tá a wá ń sọ yìí ṣẹ̀ríkàtú ar-rajul òun ni ẹni tí tẹ̀lọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ pé nítọ́ mọ́ wò tó ráwà máa fẹ́ wò a máa fẹ́ wò tó bá wá róbìnrin dáadáa ó wá dà gẹ́gẹ́ bí ṣọ́ọ̀kì sẹ́mọ̀tẹ́ bá kankan tẹ́ ẹ̀ bá fi ṣọ́ọ̀kì sí tíjì bá ṣe kí ni tó bá dé kí ni ó ṣẹlẹ̀ yóò wò ó ṣe rí ṣọ́ọ̀kì ọkùnrin lóbìnrin ìyẹn obìnrin tó dáa là ń sọ o kìí ṣe obìnrin tí yóò bá tú o sànkẹ́ ní obìnrin tí yóò bá tú òun ò gbọ́n àbí bẹ́ẹ̀ kọ́ èyí fi irú wọn ṣe ṣọ́ọ̀kì torí pé ó dà gẹ́gẹ́ bí igi tí kan ti jẹ ni ẹ̀yìn wọn á fi igi tí kan ti jẹ ṣọ́ọ̀kì sànkẹ́ ní àtòkèlè yóò ti ṣe kí ni yóò ti wálẹ̀. bákan náà àwọn wọ̀nyí wọ́n mọ̀ jẹ́ ṣẹ̀ríkà olùkúni lọ́wọ́ fún ọkùnrin fi tahammuli masuliyat nípa ká gbé àwọn kí ni ojúṣe obìnrin gidi ó kún ọkàn lọ́wọ́ ni láwọn ojúṣe oníranran nílé ayé yìí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó fún wa láwọn ojúṣe tó yẹ ká ṣe lẹ́fìrí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní kulukum ra'i wa kulukum mas'ulun arayatihi gbogbo yín la dáná jẹ wọ́n sì bí yín bó o lè bá sì dájẹ́ sí àdìsí ni wàá sọ pé ní ọkùnrin ní obìnrin náà ní kí wàá ń tóbìnrin òun náà ní ìmójútó kí ni o ìmójútó lé so ìkúnnilẹ́gbẹ̀ẹ́ fún ọkùnrin níbi ká mójútó ilé
ipa obìnrin lórí àkọ́kọ́ bó la ti ṣe kíni a ti rè mọ́ torí pé ní ọmọ tá a fún ni afúnṣọ́ ni a ṣèṣirò bó ni a ṣe tán wọn sí bó ti jẹ́ nǹkan àrídùnnú àríyọ̀ bẹ́ẹ̀ náà lèèyàn máa rojọ́ lórí ọmọ ló fi jẹ́ pé ní kò sí hadisi yìí àbí ayal Kùránì tó ní ẹni tí ò bá bímọ láyé ò wọ̀ náà ẹ̀hẹ̀ mi ò yàn fà tó bá yẹ kó ń bẹ ẹ dákun èmi náà wáyà yín wá kẹ́kọ̀ọ́ ni àmọ́ abímọ mọ́tọ̀ ń kọ́ ó lè fa sábàbí kéèyàn wọ náà Ọlọ́run tọ̀ ẹ wá wò nínú ọkùnrin àtobìnrin tálẹ́rò pé ó nífẹ̀ẹ́ ọmọ jù àwọn ni tálẹ́rò pé yóò tún jèrè ọmọ jù àwọn ni èyàn yà parẹ́ ni ó parẹ́ ò bọ́lọ̀ ti pín nǹkan rẹ̀ nu àwa jẹ́ pé ní tìbẹ́ni tó bá máa ní lájàṣì ẹ̀ ló yẹ kí wàhálà pọ̀ èmi fi 20 kalẹ̀ a fẹ́ ṣe bísínẹ́sì ìwọ kó 80,000 kalẹ̀ ó wá lọ ń sùn tó sì jẹ́ pé bísínẹ́sì àjọṣe ni ṣé mọ̀ pé ní tí bísínẹ́sì bá ilé forí sọ́kún ìwọ lọ jẹ̀yà rẹ̀ jù ìwọ̀n bá ń tèmi bẹ́ẹ̀ lọ̀rọ̀ wa rí táwọn obìnrin bá mọ̀ lórí ọ̀rọ̀ ọmọ àmọ́ lónìí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin rí rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tádìẹ ń yé ẹyin kalẹ̀ tí ò wá mọ pàtàkì tí ń yé kákan sáà bímọ ìmọ̀mọ́ ò lè wá para mi ò lè wá para rẹ lọ wá bímọ sáyé wàláhì ẹni tó bá bímọ ó ṣiṣẹ́ nọ́mbà tí yẹn bá fẹ́ kọ́ túláàsì ní tọ́ba ilé bí ọ ti bímọ báyìí tí wọ́n á kí ọ pé ọkú ewu ọmọ ìwà ń dunnú kò gbọ́ Yorùbá kó bá yẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ wá gbédè ní ọjọ́ tán wá kí wọn gan-an lèyìn ó ti kọ́kọ́ mọ̀ sí kí ni mọ̀ ọ̀rọ̀ àròjinlẹ̀ pé ẹ ní ẹkú ewu ọmọ àbọ̀mọ̀ pé ní ká bímọ sílẹ̀ wàhálà rẹ̀ kéré sí káwo mọ́ wàhálà rẹ̀ kéré sí káwo mọ́ pàápàá jùlọ lásìkò tá a wà yìí bó ni a ṣe rí ọmọ lílànà Islam tí ó fi jẹ́ pé ní ọmọ ònìní yóò mọ gbé ẹ̀sìn Islam jáde èyí tí àwọn ọmọ fi ń gbé oríṣiríṣi tá a mọ̀ ní tó ń gbé jáde yìí Islam ni wọ́n mọ̀ gbé jáde àwùjọ wa nísìn kò bá jẹ́ àwùjọ ẹ̀sìn ká ní pé ní àwọn ìyá bá mójútó ilé bó ti yẹ kán mójútó bó tilẹ̀ yẹ pé ní tọkùnrin náà ń bẹ lára rẹ̀ torí pé àwa náà á sùn àsùnpìyè lágbọ́nrì kan nígbà míì téèyàn tó bá dá iṣẹ́ lẹ̀ ṣe mọ̀ pé ní wọ́n máa ń tírèènì àwọn òṣìṣẹ́ ńgbà míì kó tó di pé wọ́n máa employ wọn wọ́n á fi wọ́n sí probation kan náà máa ń pè kó tó di pé wọ́n máa ṣe kí ni so a gba tírèènì oríṣiríṣi òun ni ò ní jẹ́ kán sí iṣẹ́ ṣe rí gbà táwa lọ fẹ́ àwọn ìyàwó wa a ò rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe kí ni tí ó gba training a kàn employ wọn bẹ́ẹ̀ kò sí mọ́ tó fẹ́ wá ṣe níbi iṣẹ́ òun wá ń ṣe báṣubàṣu ẹ̀yin náà wá manage ẹ̀ báṣabàṣa gbogbo bá ṣe kí ni ó wá dàbàṣà kalẹ̀ òun làwọn ọmọ tá a rí láwùjọ ó súnmọ́ kálámọ̀rí ọmọ mi mọ́ rí bó ti rí yìí àmọ́ látàrí pé ní àwa tá a jẹ́ employer àgbà a jẹ́ káwọn kí ni àwọn tá a fẹ́ employ a jẹ́ kán go through àwọn training ẹ mọ̀ já lù ú lówelówe intan sọ lélẹ́yìí síwájú tẹ́rìbíàtù aulad tẹ́rìbíàtù zaujatu máa ń síwájú àmọ́ ẹ̀mí èló la máa ń sọ kódà mú tọ́pìkì rí bẹ́ẹ̀ ni mú tọ́pìkì rí àmọ́ àmọ́ mú tẹ́rìbíàtù kí ni aulad àmọ́ sábà sọ àwọn afáàmọ́ ń sọ èmi wá fi ń rán wa létí lónìí mò ń pe oníkálukú wa sákèsí ẹja kọ́kọ́ padà síbẹ̀ ẹja mọ̀ mú tẹ́rìbíàtù zaujatu náà ní tọ́pìkì kán wá sọ fún wa kí iṣẹ́ ń bẹ lọ́rùn ọ̀hún baálé ilé tí ó mọ̀ lè tọ́ ìyàwó rẹ̀ sọ́nà tó fi jẹ́ pé ní tí wọ́n bá rí one ìyàwó rẹ̀ náà gbọ́dọ̀ rí torí pé níbi tá a bá ti láfẹ́ rí ọmọ ní ojúṣe obìnrin tí wọ́n bá ń rí one tí ìyàwó rẹ̀ rí minus sọmọ pé ní ọ̀tọ̀ ní tẹjọ́ ń rí wọ́n lè jọgùn gbọ́rọ̀ àwọn ibi tán dájú kọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mò ń bá sọ̀rọ̀ nígbà tọ́mọ bá ti wá rí ké ní bàbá mú one ìyá mú minus á kàn mú one àti minus yẹn á lẹ̀ papọ̀ kí ni ó fún wa plus ọmọ yóò ń gbọ́ràn kò lè gbọ́ torí tẹ́yìn padà ń rí kọ́ lòun tún rí
ọ̀tọ̀ ni tí bàbá ń rí ọ̀tọ̀ ni tí ìyá ń rí ẹ̀yin ti rí -1 òun rí mínọ́ọ̀sì ló bá yá bá yín jọ pọ̀ pé ẹ̀yin méjì ẹ̀ lè wá sọ mí dolórí ibú òun yá ṣe kí ni ó yá mú plus ní tiẹ̀. so àkọ́kọ́ rí àwọn ìyàwó tá a fẹ́ fọmọ sí lọ́dọ̀ kọ́mọ tó dé ẹ̀ ti train ìyàwó kalẹ̀ yóò ti gba training yóò ti gbaṣẹ́ yóò mọ tó kàn lọ́rọ̀ rẹ̀ kì í ṣe kákan jí kájà màlà kájẹsẹ̀ mọ́ ká sì sùn ká sì mọ ṣe ọ̀níwé ayù a rò pé ibi tó tán sínú ẹlòmíà wá rò pé ní ọkọ dáadáa lòun kí ló fẹ́ tí mi fún mo ra gbá mo ra wo bẹ́ẹ̀ ni so wá rí gbogbo tó ju tán fún un lọ́hún lẹ́kọ́ ẹ̀kọ́ àwọn ìyàwó yín. àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní àwòkù lóbìnrin àwòkù sì tún ni ibi tó ti lọ fẹ́ wọ́n tọ́ ọ débẹ̀ ni wọ́n wá gbé ilé wọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ pé ní ọmọ bá wa bá ẹ̀kọ́ ǹso àwa wá fẹ́ tán àwa rántí pé iṣẹ́ kan ń bẹ tó yẹ ká ṣe ibi táwa ràn gungun mọ́ òun ni bí àṣẹ iṣẹ́ tó yẹ ká ṣe àṣẹ yẹn àwa ń retí ẹni tí àkọ́ kó mọ kọ́ ọmọ wa àwa ń wá nàtíjà tí ó lálàáfíà bó la ṣe fẹ́ rí ìjọmọ́ ẹ̀ mọ́jà tanra wa o èèyàn ò mọ̀wé ó sì fẹ́ ṣẹ̀zámù ó wá ń retí pé èèmọ̀ gbọ́dọ̀ mú ṣé èyí tí wọ́n kọ sójú bọ́ọ̀dù àbí èyí tí wọ́n fi pépà yà àbí tèyí tán máa ń fún yàn ní máàkì èwo ń bẹ́ẹ̀ ó yẹ ká kọ́kọ́ rè wọ́n ọjọ́ wo la ti wáàyè láti rí àwọn ọmọ wa láti rí ìyàwó kò sáàyè báwo bá tiẹ̀ wá ráyè méjèèjì ẹja ráyè tìyàwó tó bá ti rè ìyàwó yóò rí kí ni ṣe bí wọ́n ní tá a bá domi sórí ẹ̀yin àgbàlagbà níbo ní ń bọ̀ ilẹ̀ ní ńgbà tí ìyá bá ti lálàáfíà yóò ràn ọmọ so ojúṣe obìnrin tá a láfẹ́ mọ̀ sọ̀rọ̀ ń pa bó o làwa tá a fẹ́ gbé ojúṣe fún wọn náà ti rí torí pé ńgbà mí obìnrin mi ò mọ bẹ́ẹ̀kọ́ tó lálàáfíà bọ̀ láti ilé wọn tó bá dọ́dọ̀ ọkùnrin báyìí ńgbà tó bá ti ké ní àbúrò síríọ́sì òun náà yà ní ṣe kí ni òun náà ní síríọ́sì bó o la ṣe wá ti fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀kọ́ ló fi jẹ́ pé ní jàmáà àfi káwa náà kọ́kọ́ bára wa wí láwọ̀ ọkùnrin bá a bá fẹ́ kí àwọn ọmọ wa lọ́la ẹja tọ́ àwọn ẹ wá wo èmi àti yín àmọ́ orúkọ wa nínú ìsìláàmù àláàjọ orúkọ ìsìláàmù o bọ́tẹ́ bá wo ìtàn ìsìláàmù bọ̀ látìgbà títí ń bọ̀ ẹ lè rí ibi tán ti kọ Abdulwahid Juma nínú ìtàn torí kò sẹ́ni tó mọ̀ àrí mi gbọ́yé kò sẹ́ni tó mọ̀ ìjámọ̀ kankan bí wọn náà ti jámọ̀ kankan àwọn tó wá jẹ́ ní ire lọ́jọ́ náà lọ́hùn-ún gẹ́gẹ́ bí ẹni ire Lukman òun wá ń wá ààyè ń ṣe wáàsí fọ́mọ rẹ̀ òwò ya'izuhu ó ń ṣe wáàsí fún ya bunayya ìrọ́mọ mi la tushrik billah má ṣe bọ́ pẹ̀lú ọlọ́run inna shirka la dhulmin adhim ṣẹ́rẹ́ bọ́ kábọ́lọ̀ ń wórogún ní àgbákò ńlá ni àbòsí ńlá ni téèyàn gbọ́dọ̀ ṣe kí ni téèyàn gbọ́dọ̀ dánwò téèyàn gbọ́dọ̀ ṣe kí ni téèyàn gbọ́dọ̀ dé díẹ̀ tó níbo la tí wọ́n ń bọ̀rọ̀ bọ̀ ẹni tó jẹ́ ni ire tọ́lọ́hun ọba buwọ́lù pé ẹni ire ni ń ṣe wáàsí fọ́mọ rẹ̀ èmi àti yín tà morúkọ wánú Islam àwa sì jókòó a sì fọwọ́ rọrí àwa ń wo níwò pé ṣé bọ́lọ̀ ní wo mọ wèrè ẹ dákun àwọn èyí ṣe wèrè fa omi tọmọ wèrè mu tó mu lámúgbádùn bọ́mọ wa bá dánrú ẹ̀ wò yóò dọ̀ hospital kan wò àìṣe wèrè fa ọlọ́run ní wo mọ wèrè ìyẹn ọmọ wèrè ẹ̀yìn ṣe wèrè o àfi ká mójútó ọmọ táwọn ẹni eré bá ń bá wọn mọ̀ ọ́n sọ Ànábì wa Yakubu òun náà tún ṣe kí ni ń bá àwọn ọmọ rẹ̀ náà sọ̀rọ̀ madha ta'buduna min ba'd kí lẹ́ mọ̀ sìn lẹ́yìn tí ń bá lọ tán ìgbà wo lẹ́yìn ti ṣe wáàsí fún àwọn ọmọ yín ìgbà wo lẹ́yìn lọ hálùkọ́ gbẹ̀yìn tẹ́yìn bá tún lọ hálùkọ́ ṣèbónú lẹ lọ ń sùn bẹ́ẹ̀ lọ sùn ẹ̀ mọ̀ tẹ fóònù àbọ̀ wá bá ń tiwa tọ̀ká wá padà sọ́dọ̀ àwọn ìyá wa gẹ́gẹ́ bí n ta sọ lọ́wọ́ bẹ̀rẹ̀ a ní béèyàn méjì bá dòwò pọ̀ nínú 100,000 èèyàn kan kó 20 kalẹ̀ èèyàn kan kó 100 kalẹ̀ sẹ́wẹ̀kẹ́ni tí ó yẹ kí wàhálà rẹ̀ pọ̀ oníkíni oní 80 ni sẹ́ẹ̀rí ẹ̀yin ìyá wa yìí mo fẹ́ bá sọ̀rọ̀ bí bísínẹ́sì báyìí lè forí sọ́pọ́n ẹ̀yin ni lọ́sìn yín ó pọ̀
gẹ́gẹ́ bí pé ní ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti jó yé nínú ẹ̀sìn tọ́lọ́run yìí pé ẹni tí ó jèrè ọmọ jù àwọn ìyá ni tọ́ ẹni tí ó bá wá jèrè kíni tí ó jèrè jù nínú òwò á jẹ́ pé òun ló yẹ kí wàhálà rẹ̀ pọ̀ ẹ wá mójútó ohun tó yẹ kẹ́ mójútó lágbọ́nrin pé ká ṣe kíni ká rè mọ́ ká kún àwọn ọkọ wa lọ́wọ́ lórí bó làwọn ọmọ ó sì soríire so la fi ń sọ̀rọ̀ lórí pé tẹ́rbíà kí ni ẹ̀kọ́ tí ń bẹ lára àwọ̀ ọ̀yá tó fẹ́ pọ̀ sára ọmọ tọ́mọ ó fi ní ọ̀la tó dáa tá a bá sì ń sọ̀rọ̀ tẹ́rbíà yìí à ń sọ̀rọ̀ tẹ́rbíà ti islamiyya kò ń ṣe tẹ́rbíà tó gẹ̀rbíyà kì í ṣe western menini ideology kò philosophy à ń sọ̀rọ̀ kí ni ẹ̀kọ́ ìlànà tẹ̀sìn tí mọ́ sóríire láyé àti lálùkìyámọ̀ kìí ṣerú kí ni èyí tá a padà lọ ń gbé wọ̀ ọ́. lákọ̀ọ́kọ́ lẹ́yìn ìyá ó di ẹ̀mí èlò tí ẹ ṣe kí ni tẹ́ ẹ jòkó tẹ́yìn ṣe wáàsí fáwọn ọmọ yín ó di ẹ̀mí èlò tẹ́ ẹ mú wọn lọ lẹ́ẹ̀kọ́ ó dẹ̀ ẹ̀mí èlò tẹ́ ẹ mú wọn lọ sí alukọ̀ tẹ́ ẹ wá dé alukọ̀ ọ̀hún mọ́ rojọ́ ṣé ẹ mọ̀ pé ní tẹ́ ń ṣe wọ́n ń rí ẹni tí ó ní róòlù tí ó play ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tí à ń wò kò gbọ́ lọ́mọ wòran o àmọ́ pọ̀lọpọ̀ gbà tẹ́ ẹ bá dé alukọ̀ ẹ mọ́ lọ ń rojọ́ gẹ́gẹ́ bí wàá ti sí ń lọ yìí ara wọn ti ń rojọ́ ló fi jẹ́ pé ní à ń sọ fún wa pé ní definition méjì ló wà aláwọn èyí tí Yorùbá define a sì léyìí tí Islam ṣe kí ni tó define tí Yorùbá ní pé ní obìnrin ò ṣe kí ni tán bá ní ta lóbìnrin wá ní obìnrin ò ṣe kí ni kò ní làákàyè nítorí ẹ̀kan fi ní làákàyè náà fi ṣe nǹkan oṣù èmi sì sọ pé ní káì kò rí bẹ́ẹ̀ ẹ̀yin yìí ò rí bẹ́ẹ̀ torí àwọn ẹni tí ò bá ní làákàyè Ọlọ́run ọba mi ò ní ṣe ẹ̀sìn ní ọ̀ranyàn lé wọn lórí tẹ́ bá mọ adúrò òfin tí ń bẹ lórí àwọn obìnrin kì í ṣeré fá tán bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn obìnrin ó lè ní bí a tán bá kọ tíra fíkìú rìjàl ó lè mọ jù báyìí lọ ó lè mọ jù mùjáládù ẹ̀ kan lọ tó bá yẹ pé fíkìú nìsá ni ó lè mọ ní volo 1 2 3 4 tí wọ́n ṣe wá pọ̀ ju tiwa lọ toró òfin tí ń bẹ lórí wọn ju tiwa lọ bẹ́ẹ̀ ni òfin tí ń bẹ lórí wọn ju tiwa lọ á jẹ́ pé wọ́n ní làákàyè ẹ̀yin náà ẹ má mọ̀ jẹ́ kí ègún tí wọ́n ṣẹlẹ̀ yín lórí ẹ má jẹ́ ó mọ̀ ṣẹ kánlẹ̀ ní làákàyè ẹ ní ẹ bẹ̀rẹ̀ sí ní mọ̀ hùwà gẹ́gẹ́ bí ó ń làákàyè gẹ́gẹ́ bí olùkúnni lọ́wọ́ fún kíni o fún ọkọ láti wá sọ fún wa pé ní obìnrin tí òun bá ń ṣèṣe ẹni tí ò ní làákàyè ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí igi tí kíni ìkan ti jẹ sẹ́mọ̀ pé kò ṣeé fi ṣe kíni o kò ṣeé fi ṣe ṣọ́kìn tẹ́ bá fi ṣọ́ọ̀kì ntẹ́ kan ìwọ àti igi àtòun gbogbo ẹ̀ ìbòlẹ̀ ń bọ̀ ilẹ̀ ntòfà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lónìí ní alìsúnà làwọn àmọ́ àwọn ọmọ ò ṣe é tọ́ka sí pé ní alìsúnà ni wọ́n ń bẹ́ ń kòròdú wa lọ́hùn bẹ̀rùn akététété bí ọdún 10 mẹ́jọ sẹ́yìn tá a bá ṣe ń ké yìí náà là ń ké fún àwọn náà àmọ́ wọn ò gbọ́ lónìí bá ti ń bá yín sọ̀rọ̀ yìí kò sínú àwọn ọmọ bíi 4 tí mo mọ̀ bàbá náà tí ń bá ṣẹ̀sìn kí wá ní ìwúrí kí lóríire ó dáa kíyàn má kọ́lé láyé kó má lọ́kọ̀ kó má fẹsẹ̀ rìn ká káwọn ọmọ rẹ̀ sì jẹ́ lẹ́sìn kí wá lọ́kọ̀ tó ń gbé káàkiri tó wábì kan jókòó sí kọ́ ọmọ bú ẹkún kọ́ ọmọ bẹ lọ́hùn pé tiẹ̀ ṣe wá rí báyìí láṣẹ ní ọ̀la tí wọ́n ń sọ fún wa yìí làákàyè ńlá ni ló gbé jókòó yìí kalẹ̀ torí pé àlè mọ̀ wò bẹ́ẹ̀ àwọn ọmọ ò lọ́la mọ́ torí àwọn ọmọ tẹ́ fẹ́ fi ọ̀la kalẹ̀ fún àwọn gan-an alámọ̀rí wọn ti dàrú tẹ́ bá fi àwọn ọ̀dọ́ táwọn rè yìí tẹ́ bá padà fi wọ́n lẹ̀ lọ́la tó opportunity kan ta Nàìjíríà báyọ̀ wọ́n ta Nàìjíríà wọ́n kọ̀ kó gbó apára sí ẹ̀kọ́ ẹrú ni torí àwọn gangan ọ̀rọ̀ wọn yẹ lẹ́yìn kan mú skọ̀rọ̀ kí náà tó mọ̀ skúṣì alombo commando gọ́ọ̀mù ẹ dákun sáwọn tẹ́ fẹ́ fọ̀ lálẹ̀ fún ni a ní we are the leaders of tomorrow sáwọn eléyìí ni leader ọ̀la ṣé à ń complain lórí ọ̀rọ̀ Buhari ráìsì wọn nǹkan kan ẹ dákun ẹ imagine tí ó mọ̀ ṣẹlẹ̀
so ẹ̀yin ìyábò lẹ ṣe fẹ́ ràn wá lọ́wọ́ tí ò ní rí báyìí bàbá ti wá jíjẹ múmu lọ lọ́kùnrin tó lálàáfíà kò gbọ́dọ̀ róró mọ́ dì í láàárọ̀ kùtùkùtù kó jí kùtùkùtù kó wá lété kó mọ súfèé lẹ́nu ọ̀nà bàbá alágbájá ẹ̀ lọ́bi iṣẹ́ ni kó wá mọ níbẹ̀ ni àwọn ọmọ mi ti lọ́n ti wọn sẹ́wọ̀n pé àpadà sí aburú ni torọ́ ba adẹ́dá ò tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì tó bẹ́ẹ̀ alámọ̀rí yín ò ní gún régé ntọ́lọ̀ ń sọ ní Al-Qur'ani ni pé àwa ní ká bọ́ wọn ká ra sọ sí wọn lọ́rùn ká sì wábi tí wọ́n mọ̀ sí kí ni opposite ló ń ṣẹlẹ̀ lónìí ọkùnrin mi ìyá ọ̀lẹ débi pé ní ọ̀lẹ rẹ̀ gbókun yóò wá mọ̀ dọ́gbọ́n ìyẹn náà ń kó bá rírí ọmọ ńgbà torí bá ti dìdí yóò kó bá tẹ́rìbíyà ìyá tó yẹ kó rí mọ́ tó rán ní nǹkan kan tá à ní ẹ mọ̀jà tanra wa wọ́n ní strength àwa ò ní àwa kàn ní power ni strength àti power kò ń ṣe the same thing o ìkan kan náà kọ́ o ẹ ti bèbè yìí wò tá a bá bímọ lásìkò tọmọ yìí ò gbédè tó yẹ pé nígbà tẹ́bí bá ń pa ẹkún ni tínú bá ń ro ẹkún ni tó bá fẹ́ sùn ẹkún ni sẹ́wọ̀n pé àwa làá mọ̀ dààmú kí ló ṣọmọ yìí tó bá débì kan ọkùnrin ó padà gbé lẹ̀ á padà gbé lẹ̀ á wà gbé fún ta ni ìyá ibi tó bá ti rí àwa wọ́n sì ń lọ sẹ́wọ̀n pé ọ̀rọ̀ agbára kọ́ ọ̀rọ̀ ṣó ní ẹ̀bùn yẹn lára ni ló fi jẹ́ pé ní rírì ọmọ ẹ̀ lè yọrọ lóbìnrin ẹ̀ lè yọ dànù tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí àwùjọ kó ṣe kíni kó lálàáfíà ló fi jẹ́ pé nínú ìsìláàmù ní àwọn obìnrin wọ́n ní ààyè wọ́n ní kíímà a ní kíímatul mar'ati fil islam laqad awwala al-islam al-mar'ata makanatan azima islam gbé ààyè gbàmúragàjì ilẹ̀ fún kíni ó sẹ̀sà ààyè gbàmúragàjì ilẹ̀ fún obìnrin ní ojúṣe tó yẹ kán ṣe kíni kán máa ṣe wa akramaha bima lam yukrimuha bihi dinun akhar sẹ́ẹ̀rì islam wá pọ́n obìnrin ó pọ́n lé débi pé ní pípọ́n lé tẹ̀sìn mi ò pọ́n obìnrin lé islam pọ́n yín lé ẹni ẹ̀ṣà ẹni yìí níyìn àríkẹ́ níyìn ló fi jẹ́ pé ẹ̀ ṣe é náwó mú gírì islam ní bàbá fẹ́ yín ọ̀rọ̀ pé mo rí lójú ọ̀nà mo wá kéya mọ̀ tẹ̀lé mi ká lọlé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ìyẹn ò wá ṣe kí ni kódà bí yẹn jó ní wọ̀nràn tẹ́lẹ̀ ara rẹ̀ ó ṣe kí ni yóò mọ̀ balẹ̀ ara rẹ̀ ó mọ̀ balẹ̀ látara ipé ní kí ni ó fẹ́ fẹ́ obìnrin torí pé n tó fẹ́ mú yẹn kìí ṣẹgbẹ́ wúrà bí mọ̀ bí ó yé wa wúrà tí wọ́n fi sí ibi tó ṣe kí ni tí ń bẹ ní ibi àyè àpọ́nlé sẹ́mu kí bí yẹn bá ṣe wọ̀nràn lọ́mú bọ́n pé ló lè wọ́n pé ń wèrè bẹ́ẹ̀ lóbìnrin rí lápèjúwe ó tún jù bẹ́ẹ̀ lọ àmọ́ ká mọ̀ èyí tó súnmọ́ wa ẹ ṣe kú gírì ó ń ṣàlàyé pé ní àpọ́nlé ńlá ń bẹ fún yín ni tó bá tún wá bá yín sọ̀rọ̀ tán kódà ẹlòmíì mo ti rí brọ́dà rí tó fẹ́ bá obìnrin sọ̀rọ̀ tí ń làágùn áǹkì tó mú dání sí tutù ọ̀rẹ́ wa ṣé ò sí ó lọ́rú pọ́npọ́n ni sẹ́wọ̀n pé ní àpọ́nlé ni tíyẹn bá tún wá fẹ́ lọ yọjú sáwọn tó bí ẹ wá mọ wà gbé kalẹ̀ yorùbá wà mọ pé pàápàá jùlọ nílẹ̀ yorùbá torí nílẹ̀ yorùbá wọ́n ní ìrínisí àti sọ̀rọ̀ sí la fi mọ ọmọlúàbí ló fi jẹ́ pé wọn náà tọ́ bá lọ ṣe ákúdù mọ́ mú brọ́dà wọ́nranwọ̀nran yóò bá kídù jẹ́ o ẹ̀kọ́ kí ni bó bá ṣe jẹ́ a máa kàn sí o ti lùzì ìyàwó nù ó bá ti mú ẹni tó ṣe kí ni tọrọ yé yóò máa ná yorùbá yóò máa ná pẹ̀lẹ́kùtù lórí kí ni lórí ẹ̀yin obìnrin yìí náà ni a jẹ́ pé islam ló pọ́n yín lé tá a bá tún wá ṣe eléyìí tẹ́ wá gbà tán yọ̀ǹda ó tún ní àjẹmọ́nú kan tá a tún gbọ́dọ̀ fún yín ẹ ò rí àpọ́nlé náà òhò yín ò ń ṣe tíyẹn tó lè ṣàìdédé rí àfikún rin ìlànà tí a ṣe kí ni tá a sọ yìí ẹ wà pọ́nlé òyìnbó wá ní kò rí bẹ́ẹ̀ wọ́n wá ń gbérọ́ lé yín lọ́wọ́ wọ́n wá ní irọ́ o àfi kẹ́ ẹ mọ́ rin òhò ẹ̀yin náà wá múra kankan ìranjú wọn ká ẹ̀rín òhò ẹ wá padà wá di yẹ̀yẹ́ àbẹ́ ọ̀di yẹ̀yẹ́ wọ́n wá di yẹ̀yẹ́ débi pé ní àgbákò wá ń kàn wọ́n wá fi wọ́n sógun owó ọ̀jẹ̀ kò jẹ́ wọ́n tiẹ̀ sì kọ́kọ́ pa náà wọ́n gé apá wọ́n gẹ́sẹ̀ subhanallah lẹ́yìn tán lọ́n gbé sí ààyè tó ní agbára tó sì fi sí iṣẹ́ tó ní agbára tó gbélé yín lọ́wọ́ ṣé bí yóò ní tíyàn rí lára yẹn kíyàn tó assign yẹn ìpè iṣẹ́ báyìí wá bá ń ṣe
ẹ wá sọ̀rọ̀ ayín di yẹ̀yẹ́ ẹ gbọ́ràn sọ́lọ́ náà kódà ẹ wá bá débi kí ni tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ànábì fún yín sallallahu alaihi wasallam ẹni ẹ má bá ń kó tì yẹn o ó fẹ́ fa wàhálà nù àsìkò ànábì nìyẹn ìsáàsù ẹ má gbé yẹn wá ìmọ̀ọ́mù ẹ má tiẹ̀ lọ́bẹ̀ yẹn níbo la bá wá lọ sẹ́ni tọ́lọ̀ ń fẹ́ gbéṣẹ́ lélẹ̀ lọ́wọ́ lélẹ́yìí ò sí lára wọn o ìran Yorùbá lélẹ́yìí wa eléyìí ò ní làákàyè torí pé ẹni tó bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run báwo tànábì báwo ó ní làákàyè kò ní o kò ní irú wọn wá ní wọn ṣòro dámọ̀ sẹ́yìn wọn bí dẹ́ mọ̀ wọn yẹ bá ti rí ibi tán ti ń sọ̀rọ̀ Ọlọ́run tán rojọ́ ara wọn ni ẹ̀yin mọ̀ ẹ mọ̀ sọ o ẹni tẹ́ bá ti rí ti ń rojọ́ lẹ́gbẹ̀ẹ́ yín ara àwọn tán náà ní làákàyè ni torí pé ní èyàn ò ní làákàyè kó mọ́ bọ̀wọ̀ Ọlọ́run bó tiẹ̀ fẹ́ rí ẹni tí ń sọ̀rọ̀ fín yóò ṣàṣìjó sọ tọ́lọ́run tí bọ́ọ̀ wà lẹ́ lóko ni ọ̀lẹ́ bàtà mọ́ ni ọ̀ṣìjó sọ tọ́lọ́run náà sọ ẹni tẹ́ bá rí tó dákẹ́ tó ra ń gbọ́ tọ́lọ́run tó ń bá sọ̀rọ̀ tí ò dẹ lóhùn àbí tó tún kọ àwọn ẹ̀kọ́ kalẹ̀ mọ̀ pé ní eléyìí ní làákàyè àwọn tọ́lọ́run fẹ́ bẹ̀ ń ṣẹ́nu lára àwọn tó fẹ́ bá wa tún ọ̀la ṣe leléyìí látòní sì ni bẹ́ẹ̀ yóò bá tún ọ̀la ṣe òní ní bẹ̀rẹ̀. bákan náà tá a bá wá re mọ́ lórí pé ní kí ni lára tọ́lọ́run bá gbélé wa lọ́wọ́ ìlànà kákẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wo òun náà ni ẹ̀kọ́ Islam látàrí pé ní kí ni iléèwé tá a mú wọn lọ ó gbọ́dọ̀ jẹ́ iléèwé Islam tàbá ní iléèwé Islam ìyẹn ni pé ní Islamic school kò ń ṣe Muslim school Muslim apostrophe S and school is not Islamic school ó ti yá wọn ilé ìbò Muslim apostrophe S school is not an Islamic school ìtumọ̀ rẹ̀ ni pé ní sùkúù tí mùsùlùmí dá lẹ̀ in tí wọ́n ń ṣe ń bẹ̀ ó lè mọ́ bá ti bọ̀tọ́ bá ní Islamic school Islamic is an adjective qualifying the word school definitely gbogbo ń tẹ́ wọn máa ṣe nínú school yẹn yóò máa jẹ́ kí ni ó ṣe wá tún jẹ́ táwọn máa ń ṣe kí ni táwọn ń ṣagídí wọ́n ti gbé nǹkan wọn kalẹ̀ Islamic school ni tán bá wọn sọ fún pé báyìí là ń ṣe àwọn èyí ṣe birthday àì celebrate kìíní báyìí torí wọ́n ti kó bisikíìtì àti súwìtì tó fi wá dorí àwọn ọmọ ọdún léwe àwọn àgbà lọ́wọ́ rẹ̀ ló bá yarí máa mọ́ mi kúrò ó máa bá ọ̀la ọmọ yìí jẹ́ torí pé jẹ́mọ́ ẹ̀ mọ̀já tanra wa tí ọmọ ò bá lọ school tá a bá fi sí Islamic school mọ́ ẹ dákun bó la tún fẹ́ fi sí ṣébi tí ó ti kọ́ ó singo praise the Lord ṣébi tí ó ti wá lọ́la nu ṣé bẹ́ẹ̀ dán wò àti ń rí result wo àwọn ọmọ yẹn ò bá yín ṣẹ̀sì mọ́ torí pé kí ni Islamic school yẹn ò standard ó ti gbé e lọ Corona Pampers Citizen ẹ náwó lórí tí ó padà bá ọ̀la ọmọ yín jẹ́ wàhálà ẹ̀ rojọ́ ẹ̀ ẹ̀yin dẹ̀lẹ́ máa ń dálẹ̀ ẹ̀yin ìyá ẹ̀yin ni torí pé ẹ fẹ́ràn fáàrí púpọ̀ school ọmọ yín lọ kó mọ̀ jẹ́ kí ni o kó ṣáà jẹ́ orúkọ tó yẹ pé ni yóò tóbi báyìí kí ni kan Oxford International School ẹ mọ̀ school tí Abdullahi lọ Oxford kò wo ti agbọ́nrin ẹ̀sìn Maryland kó gbogbo land gbogbo ibi tó ń land sí ẹ rí ẹ̀yin wá ń ṣe súnà ọmọ lòun ò ṣe Abdullahi máa ṣe pè fún un èyí tẹ́ṣẹ́ lánàá kọ́ mọ́ mi ó ti land ṣebí Maryland ni ó ti land ń tọ́ fọwọ́ ara rẹ̀ rà lórí yẹn so ló fi jẹ́ pé ní lónìí lára àìmójútó kí ni ojúṣe wa láwọn obìnrin òun lágbọ́nrin yìí èkejì ilé kéwú arílé kéwú gẹ́gẹ́ bí nǹkan ayé jọ̀hún ló fi jẹ́ pé àì káràmọ́sìkí ẹ̀ kódà lónìí àmọ́ ara àwọn òbí tó fi kẹ́ tọ́mọ bá mójútó kéwú jùwé lọ so ò fẹ́ gbé pé Abdullahi kéwú yìí ti ń pọ̀ jù ò fẹ́ dà fà kí ló fà tó fi fẹ́ kó dà fà tó rò mọ́ tó sọ àfà àdúgbò yín dà ẹ ti sọ́ dé èèyàn jákujáku ẹ ti sọ́ dé èèyàn tó wà useless ò wá fẹ́ kọ́mọ tiẹ̀ rí bẹ́ẹ̀ lára ojúṣe wa dẹ̀ ni torí pé ńgbà táàbù fẹ́ mọ ṣe dáadáa sí àfà àdúgbò yín ìwọ ló ń jálè kan náà adúrú rẹ̀ sì tẹ́ máa gbé fún àfà lélẹ̀ yìí ẹ fẹ́ máa bà àwọn àfà yẹn jẹ́
wo wá fẹ́ kọ́ ọmọ rẹ̀ dàbẹ́ ọmọ ń kéwú kò túmọ̀ sí pé ní kò ní mọ̀wé ẹ jẹ́ n tún wá sọ àṣírí fún ogun sọ̀yè ní kéwú ogun sọ̀yè àṣírí pé ní kórìmọ̀ ho kí ló ń wà núwèé ẹ̀yin oníwèé mi rí yín fi hàn yín sì ní kinní hàn àmọ́ ọmọ sánáwì òun àti pòfẹ́sọ̀ yín lẹ́gbẹ́ òun àti pòfẹ́sọ̀ yín tẹ̀ ń pọ́n lé pé ní pòfẹ́sọ̀ kinní kan ìyá kinní kódà à ń pọ́n yín lé ní àwọn emeritus yín òun àtọmọ sánáwì ń tọ́mọ sánáwì gbé sórí tí prof yín bá gbé sórí yóò lànà ni ẹ wá ń fẹ́ mọ fojú rẹ̀ náà kéwù àti pé ní kéwù yìí yóò jẹ́ ẹni tí yóò padà mọ lídìí ọmọ síbi tó ibi tọ́lọ́hún kì í ṣe tí ẹ ká fi kí ni ká fọwọ́ kékeré mu ló fà tó jẹ́ kí ní láàárọ̀ ojúṣe wa láwàyà òní pé ní gbogbo ibi táàbù bá nítọ̀ sùkúù yá tá a fẹ́ mọ̀ mọ́ lọ ẹ kọ́kọ́ mọ̀ béèrè pé ní ṣé wọ́n ń ṣe tó jẹ́ Islam ń bẹ́ẹ̀ kí tawhid mọ̀ jẹ́ subject tamani Islamic school ni tí tawhid mọ̀ jẹ́ kí ni o tí tawhid kò mọ̀ jẹ́ subject ń bẹ́ẹ̀ ìrọ̀nà ń pa fún yín Muslim school ni tí maths tó bá lè ń jẹ́ subject àwa ń ṣe lẹ́ẹ̀mẹ́rin lọ́sẹ̀ níbomi ẹ̀mẹ́ta English ẹ̀mẹ́rin àbẹ́mẹ́ta lọ́sẹ̀ kó bá kọ́ bá aha kí wọn níbomi gan ẹ̀ márùn Monday to Friday kí ló dé tí tawhid ò lè mọ̀ jẹ́ márùn àwa sọ lẹ́ẹ̀kan pé ní ẹni rẹ̀ Lukman ń ṣe wáàsí fọmọ rẹ̀ kí ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ la tushrik billah kí nìkan tawhid ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ kí ló dé tí tawhid yẹn wà lè jẹ́ subject on its own kí wọ́n mọ̀ bí àwọn ọmọ kí la ní níṣẹ́ lónìí láwọn ọmọ school kò ń ṣe lè kéwú mọ́ o kí wọ́n máa ní we have tawhid sẹ́wọ̀n kí tí wọ́n bá tẹ̀lé ìrúmù kìíní èèyàn tí wọ́n fẹ́ sọ di ilé kéwú mọ́ wa lọ́wọ́ o tawhid bá wa gbọ́rú eléyìí rí o ó yá máa gbọ́n sìn lára ojúṣe ẹ̀ ni pé ní kò mọ support yẹ ilé ìwé tẹ bá rí tí ọmọ mú tawhid as subject mọ̀ pé ní irọ́ náà ń pa fún yín wọn ì tí ì bá yín sòótọ́ yóò korò ní yóò korò àásọ tó dání kó jẹ́ sọ́bjẹ́tì torí pé ní máàsì àti rí tó bí ó bí yahoo abẹ́wọ̀n ké máàsì ló bí yahoo kò dẹ̀ sí tójú ó bí yahoo máàsì gangan nípìnlẹ̀ kì í ṣàbúrú máàsì ti ń bẹ before àwọn òyìnbó lásìkò ànábì máàsì ń bẹ ìṣirò ti ń bẹ tipẹ́ àmọ́ ṣe rí gbogbo máàsì English tí o bá ti sí tawhid ń bẹ is equals to yahoo tó bá jóbìnrin ni is equals to kí ni olóṣó aṣẹ́wó ní jẹ́ bẹ́ẹ̀ àfi kán máa fi tàhídù sí òun ni tó bá tún padà fẹ́ ṣiṣẹ́ kò ní lọ ṣiṣẹ́ ń bi rìbá ẹ rí mi gbọ́yé kò ní mọ yíwèé padà pé àwọn brain boss lòun bọ́gàdà kọ́ lọ gbé bẹ́ẹ̀ sọ̀dítọ̀ wá wọn lè rí ó máa ya wèrè sí díẹ̀ ni lódodo olódẹ̀mọ́ yóò yí ẹ ṣe ìṣirò ẹ̀mí yóò fẹ́ bọ́ ẹ̀ ní rí iye tán kó nígbà tí ò sí tàhídù tó ẹ̀yin ya ń bẹ̀ wá kílẹ̀tà ká dìde gẹ́gẹ́ bí kí ni mùsùlùmí lóbìnrin tí ó ràn hùmọ̀ lọ́wọ́ abala yóò nù. abala lẹ́ẹ̀kejì òun ní pé ní bó ni a ṣe fẹ́ ràn hùmọ̀ lọ́wọ́ débi pé ní tí a bá ní bùkátà sáwọn obìnrin láwọn àyè kọ̀ọ̀kan ọkàn ó sì lè balẹ̀ lápèjúwe lágbọ́nrin tíìbù London medicine ṣe mọ̀ pé ní ìyà ń jà mùsùlùmí lórí pé kí ni aláwọ̀ obìnrin lẹ́fì kí ni brọ́dà mi tí ìyàwó rẹ̀ ó bá bímọ kò ní choice ju pé ní kó gbé lọ síbi tí ṣúkùdì Dr. ṣúkùdì ọ̀dì mma òun ló wàá ṣe kí ni yóò bá gbẹ̀bí ṣé kìí ṣàdánwò àti pé gbígbẹ̀bí ṣe wá débi pé ní kẹ́lẹ́ ayọ̀ veil á dẹ̀ sọ fún mi pé tí yóò bá ti lè yọ òun ní àtẹ́ǹdì sí okay well làlúrí ni ó fẹ́ mú fatuwa wá wọ́n jẹ́ ń gbọ́ lẹ́nu ẹ̀ o àfi ká wá tún ṣe sí solution gbọ́dọ̀ wà kò dẹ̀ sí ibi tí solution yẹn wà ju pé ní kíni kípìnlẹ̀ mọ́ wọ̀ àwọn ọmọ wa tá à ń rè ẹja rìn wọn nílànà ẹ̀sìn tó bá ti lẹ́sìn lára yóò kọ́ nípa medicine tí yóò sì ní dí marriage ẹ̀ lọ́wọ́ nígbà tó bá yẹ kó marry bẹ́ẹ̀ ni èèyàn ṣe medicine kò ní kó pé 18 years kó má marry bẹ́ẹ̀ ni kò díra wọn lọ́wọ́ ẹ jẹ́ n tún sọ fún yín lára tó tún máa ń jẹ́ kó rí mọ́ jí pépé marriage ni marriage ni tọmọ yín tó jẹ́ 18
ó ń wá admission sí institution ẹjọ́ marry ẹ wá ní proper planning fún wọn. She's gonna be one of the best doctor ẹ lọ kọ́lẹ̀ àfi tó bá yẹ pé kò mọ̀wé tẹ́lẹ̀ tẹ́ fẹ́ rún ọmọ lóko o bó tó bá yẹ pé ó mọ̀ tí èsì alárùn mọ́ sọ́nà kí ní tẹ́ tún ṣe lára ojúṣe yín tẹ́ ń ṣe tẹ́sí ìràn yín tọ́lọ́wọ́n bò ràn yín òní kékeré mọ́ sọ́pọ́tì ọmọ títí tí ò ìdókè special center àwọn skul tó bá wá jẹ́ skul táwọn bẹ̀rù Ọlọ́run pé a lè mọ̀ ṣàbòsí ká láà ń ṣe dáadáa fáwọn ọmọ àwọn kì í gbé ṣe special center mi láìkì skul yẹn jẹ́wọ́ tí ò mú ẹ láìkì ẹ̀ sòótọ́ fáwọn èèyàn pé a fẹ́ gbọ́nà ìbúrú kọ́ mọ́ fi ní aaa wọ́n sì láwọn ò kì í ṣe so níbi tá a ti lọ òní pé tọ́mọ yẹn tó bá yẹ pé lódodo ló mọ̀wé ó wá tásìkò tó fẹ́ márì kò dira wọn lọ́wọ́ marriage ìbádà ni báwo ni ìbádà ó sì mọ dí kí ni o yóò ṣe mọ dá lámọ̀ ilé ayé lọ́wọ́ so mọ ń dira wọn lọ́wọ́ ni naam kò dira wọn lọ́wọ́ so ẹja sọpọ́tì àwọn ọkọ wa lágbọ́nrin yìí tó fi jẹ́ pé ní a ó láwọn obìnrin tí ó mọ àtẹ́ǹdì sóbìnrin kódà a tún láwọn obìnrin tí ẹ pé ní wọ́n bá sọ nípa kí ni ẹ̀kọ́ a ó láwọn obìnrin tí ẹ pé yóò mọ dóbìnrin lẹ́kọ̀ọ́ but lónìí ìta níláwùjọ kàkàkà arábìnrin tí ó mọ dá wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà ń dára wọn lọ́nà wo tí baálé ilé rẹ̀ bá dé wọ́n ti kọ́ bí ó ti dá wàhálà lẹ̀ wọ́n jẹ́ kí ṣé o rí àwọn àbúwá yẹn wọ́n mọ̀ ṣe fojú gbọ́rọ̀ wò tó bá ń wò pé bóyá kìíní ibẹ̀ wàá pẹ́ sí ọmọ ọlọ́mọ tó gbà níyàn rẹ̀ wálé ọkọ tó sì fẹ́ jẹ́yàwó rẹ̀ àwọn àtìláwí ẹ mọ́ra yín òun àkóbá òun àmọ́ kọ́ńkọ́ kúkọ́ òun náà abẹ́rẹ́ ìwàkiwà ṣojúṣe tí Islam gbé fún yín nìyẹn àbí bó o lọmọ yóò ṣe fẹ́ mọ ṣàìgbọràn tẹ́ ẹ wá máa bá a sọ̀rọ̀ pé tẹ́bílẹ̀ ọkọ òun làwa wà kò sẹ́ni tí ò mọ rí à ń ṣe sùúrù ni à ń ṣe faradà kódà àwọn ìyàwó ànábì táwa náà ń kọ́ ṣe àwọn náà rí wọ́n faradà ni ọjọ́ tí ó mọ wà ọjọ́ tí ò ní ṣe kí ni lára ojúṣe yín nìyẹn táwọn ìdílé mùsùlùmí mi ò ní fi dàrú but lónìí ẹ̀yin lẹ́ ń dàrú ẹ kọ́ ọmọ ọlọ́mọ sọ́kọ rẹ̀ ìyín ń wọ wá padà kọ́lẹ̀ ẹ̀yin sì wà nílé ọkọ yín ẹ sì ń rọrùn sùn ẹ bẹ̀rù àlìkíyàmọ̀ sójúṣe yín nìyẹn bí ò ṣe ní dàrú ojúṣe títí yín nìyẹn. bákan náà lára ojúṣe yín ọmọ ìyá yín tẹ ẹrí pọ́lọ́ ń fàdánwò kan ọmọdé ni ọkọ rẹ̀ ṣàìsí tí ẹ bá ń lọ ẹ mọ́ sọ mí lóko ọkọ rẹ̀ wá ṣàìsí lára ojúṣe yín torí pé wọ́n kó pọ̀ ní tilé ń bẹ ti mùsítàmárù ń bẹ àwùjọ àwọn mùsùlùmí la wà yìí àwa rí i pé ní ìyẹn kan ni Ọlọ́run fàdánwò kàn án kò sọ́kọ mọ́ fíṣẹ́bílì láìkọ́ lọ́rọ̀ rẹ̀ kan fífẹ́ ni sáàgbódodo ọ̀rọ̀ fífẹ́ ni kí nìdí tá a fi ní fífẹ́ ni ọmọ ní bẹ́ẹ̀lẹ̀ yìí tá títọ́ ó yẹ kí a ṣì mọ́ lú àrímigbọ́yé àwọn ọmọ tí ó fi lẹ̀ ó yẹ ká ṣí títọ́ àwọn ọmọ yẹn mọ́ lú agbára owó òsìka agbára kan wà lábẹ́ ọkùnrin ni torí pé Ọlọ́run ṣàánú àwọn ọkùnrin pé ní a ní foresight a lè mọ tọ́ ìyá òní sọ́nà pé ní ọ̀rọ̀ lámọ̀ yìí sùkúù tilẹ̀ jó ṣe báyìí ni ó ṣe nǹkan báyìí ni mò ń ṣàkíyèsí ọmọ yìí ó ní tálẹ́ǹtì báyìí ni a rèé torí pé tá a bá dáwó jọ tá a fún yóò nà tán bá a dá lókòwò tí bísínẹ́sì ń grow àwọn ọmọ ń kọ́ta ní òótọ́ obìnrin nìkan ò sì lè dá tọ́ mọ́ wọ́n ní dirshad látọ̀dọ̀ ọkùnrin gbogbo àwọn ọkùnrin láti wò pé ní àlè fẹ́ torí pé tí n bá fi lè ní mo tiẹ̀ fẹ́ húmù gbọ́dọ̀ gbọ́ húmù wo mọ̀mọ́ yín ni àbí ta ni ajé àmú ń sọ kò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́rú ẹ̀ dákun ìgbà wo làwọn náà dà báyìí ìgbà wo là ń wọ skẹ́ẹ̀tì ìran mùsùlùmí ò rí báyìí téyìn wà bẹ̀rù ìyàwó rẹ̀ jọ lọ́wọ́n ọba lọ ntọ́lọ́wọ́n ò pè ní kíni haram ẹ̀yin wà mọ̀ ìyàwó torí pé ìyàwó ń bẹ̀rù ìyàwó rẹ̀ wá sọ di haram mọ́ wọ́n náà mọ̀ pé kì í ṣe pé ní ojú rẹ̀ ò mọ lọ́bẹ̀ kí ọmọ yìí náà kò dẹ̀ bá di o ẹgbà búrẹ́dì kì í ṣe pé kò wọ́ kó fẹ́ àmọ́ irú ń bẹ pé tó bá délé
ó mú bí n pé yóò ní student ẹ wá ń wòran ìwọ ọmọ náà wàá mọ gbọ́ ojúṣe rẹ ni pé ní kò encourage ọkọ rẹ kó fẹ́ lọ́nà wo tẹ́ni tó dé lónìí la rí a ò mọ̀lá ṣé wàá ráwọn ọmọ òrukàn tẹ́ fílẹ̀ tẹ́ ẹ̀tọ́ yẹn tẹ́ ẹ mójú táwọn ọmọ yín bá yà rè táwọn yà bá mí wọn níjà àwọn ọmọ yín sùn àbí fúnṣọ kọ́ lẹ́ ń sọ ni fúnṣọ ọ̀hún náà ló ti dé tán yìí àwọn ọmọ tí wọn tọ́ yẹn wọn ní jẹ́ káwọn ọmọ ti wá ṣe kí ni kan sùn tá a bá fẹ́ kó rí bẹ́ẹ̀ àfi ká mọ kún wọn mọ́lú bí àwùjọ ṣe lè ṣe kí ni bó ṣe lè lálàáfíà lélẹ́yìí so ojúṣe yín ni sísítà kan ti wá wá ẹ mọ̀ pé kò láàfáà ó sì mọ̀ pọ́kọ̀ rẹ̀ dà kílé ojúṣe ẹni kéní àbú sísítà yẹ fẹ́ ẹ̀rí kó lé ojúṣe yín ni Ànábì Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ àlìjọ́nà ni wàláhì iṣẹ́ àlìjọ́nà ni Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ṣe bá agbogbo alájọ gbàdísì ṣé dọ̀ ìfún ní lọ́dọ̀ tí yẹn ìyá sọ̀híù ni sọ Ànábì ní ẹnìkan ò tí ì nígbàgbọ́ àfi tó bá fẹ́ fún ọmọ ìyá rẹ̀ ní tó fẹ́ fúnra rẹ̀ nígbà tí ọmọ kan ní ọkọ mi èèyàn rẹ̀ ni sísà yìí náà èèyàn rẹ̀ ni ọkọ mi ló máa yẹrú èèyàn báyìí ló yẹ ọkọ mi lára ojúṣe yín láwùjọ nìyẹn àwọn kan ti mìíràn pé ní ẹ mọ̀ pé ní ìwà mọ́ o lára ojúṣe wa ni torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ń tá a fi lè jẹ́ kí ọ̀la dáa ni torí pé ẹ mọ̀jà tanra wa sísítà yìí tí ò bá rẹ́ni fẹ́ tó bá bẹ̀rẹ̀ ranù lárúgbọ àwa yìí náà láàmú sọ̀rọ̀ rẹ̀ yẹni subhanallah sísítà yìí ò ní mọ́ni kù láàwọ̀ à ń ṣe kinní kan ń ṣe dẹ̀ kí lójúṣe títí yín náà láti lè rí pé ní kíní ọmọ ìyá yín náà rí dáadáa tẹ́yìn náà rí. bákan náà a sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ ìwá ìmọ̀ alukur'an lára ojúṣe wa ni tó jẹ́ kẹ́ pé ní kíni a ó mọ gbìyànjú bó la ṣe fẹ́ ka kur'an bó la ṣe fẹ́ lẹ́kọ̀ọ́ kur'an lára responsibility wa ni lára role wa ni bó la sì fi mọ kọ́ra wa àmọ́ lónìí ṣé ó ṣàkíyèsí ara rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí lóbìnrin ipe ní o mọ kur'an ká àmọ́ tó bá gbé the Lion and the Jewel written by Wọlé Ṣóyínká Things Fall Apart written by Ashebe Oleka but tó bá gbé Al-Quran by Allah Oleka bíra rẹ̀ léèrè so mójútójúṣe rẹ̀ ní kéèyàn mọ́ kàwé ẹ mọ́ sì mí gbọ́yé o àmọ́ lára ojúṣe wa òní pé ká lè ka Kùránì pàápàá jùlọ nígbà Ramadan tíyìn ó mọ kó ládá tí ó mọ kó ládá yìí bó bá ṣe lè kà á tó ni owó wa lè kà á wá lọ gbé translated Quran a wá máa ka English ibẹ̀ when Prophet Musa was going and Pharaoh was pursuing him ó rò pé wọ́n máa kọ ládá kalẹ̀ fún ẹ pé ní arafi kan yóò gba kí ni o ládá 10 irọ́ o Prophet Musa when Pharaoh was pursuing him kò jọ tí anabi sọ yẹn kò kéèyàn fáwọn sábẹ́ èyí ò ní kọ́ ni wọ́n sọ kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam so yẹ kó jẹ́ pé ní kí ni a ṣe gbìyànjú lórí pé ní bó la ṣe fẹ́ jẹ́ ni tí ó mọ̀ lè ṣe léyìí tí ó mọ̀ lè kà á lárúbáwá náà kìí ṣe wọ̀ fóbìnrin obìnrin lè jẹ́ àfáà ó lè jó ní mímọ́ bẹ́ẹ̀ ni kò sí tó ní kẹ́ ẹ mọ́ ẹ̀rọ lára yín sílé kéwú tó ń ti kó jẹ́ mú tí ọmọ kẹ́kọ̀ọ́ lárúbáwá náà tí ó fi jẹ́ pé ní kí ni ìwọ náà lè mọ̀ dá tiraka sírọ́ ni àwọn àfáà ti ń pa láti jọjọ́ ìṣẹ́bí tí ìwọ náà bá lè ka ọ́ rí gbogbo àwọn kan tẹ kórìíra yẹn ó súnmọ́ tó wá pẹ́ nínú náà lè kà fúnra ara yín bóyá ọkàn yín padà mọ́ ọ̀rọ̀ gbogbo àwọn òdodo ọ̀rọ̀ tí mọ́ dà gẹ́gẹ́ bí ìgbà tẹ́ pé wọ́n ń fi ná ara ẹlòmíì lára nù yín ni tí wọ́n náà bá kúkú kà wá kú bó ṣe fẹ́ yọ rẹ̀ mbẹ́ ó kú bó ṣe ní tẹ̀lé
ṣé rí jàmáà ẹ mọ̀jà tanra wa ojúṣe wa láwọn obìnrin ó pọ̀ ju tọkùnrin lọ o tí a bá fẹ́ kí ìdílé kó jẹ́ ìdílé ẹ̀sìn tá a bá fẹ́ káwùjọ kó jẹ́ àwùjọ ẹ̀sìn ẹ̀yin ìyá ni o tó bá sì dàrú ẹ̀yin náà ni ló fi jẹ́ pé àkọlé tí wọ́n fún wa àkọlé ńlá ni tó yẹ pé ní ó yẹ kéèyàn rí bí nàyẹ́ láti ṣe kíni láti sọ àmásìkò kéré. Mo dẹ̀ lérò pé ní àwọn tí wọ́n fún wa lásìkò tó kéré náà wọn fẹ́ là wá lóògùn púpọ̀ nítorí pé ní àwọn tá a fẹ́ bá sọ̀rọ̀ ẹni tọrọ yé ni wọ́n rò bẹ́ẹ̀ pé ní tá a bá sọ̀làjì odidi òye yín kọ́ abẹ́lọ́ọ̀bà láàkójọ orí bẹ́ẹ̀ torí pé tíyẹn bá ń bó ní làákàyè sọ̀rọ̀ ìwọ̀nba lẹ́ sọ tí ọ̀pọ̀lọpọ̀ ó ti yé èyàn sì bẹ́ni tó létí tètè rẹ̀ sì ń ṣiṣẹ́ èyàn bá sọ̀rọ̀ kó wa mọ̀ làágùn jìnnà wọ́n ní kókókó báyìí là ń rán fa àdìtì ìyẹn àdìtì ẹni tí wọ́n á ń gbọ́rọ̀ ńkọ́ sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ yẹ kíyàn sọ̀rọ̀ rẹpẹtẹ ìwọ̀nba tíyẹn bá sọ yóò ṣiṣẹ́ kíni yóò ṣiṣẹ́ tọ̀ bó o ní ojúṣe wa bó o la ṣe fẹ́ mójútó bákan náà lára apá tó yẹ ká kó lórí ìṣe kídímọ̀ ọkọ lára ojúṣe tí Islam gbélé wa lórí ni yóò jẹ́ ká mọ̀ sọ̀rọ̀ pé ta náà ń pè lọ́kọ ọkọ òun lẹni tí a fi ṣe èèkàn lórí obìnrin àrí mi gbọ́yé ẹni tí a fi ṣe èèkàn lórí obìnrin tó jẹ́ pé ní kí ni anabi sallallahu alayhi wa sallam ní fahuwa jannatuki aw naruki anabi sọ bẹ́ẹ̀ fóbìnrin kan ipe ní sọ̀rọ̀kọ rẹ̀ òun ni àlùjánnà rẹ̀ òun sì ná iná rẹ̀ apá abo ni wọ́n wà ń bẹ̀ nítumọ̀ pé ní o lè tatara ọkọ rẹ̀ o lè wọná o sì lè tatara rẹ̀ wà àlùjánnà bó o lọ ṣe fẹ́ ṣe kídímọ̀ kíni o kídímọ̀ ọkọ débi pé ní kíni ọkọ òun ni ó sì mọ fàyàbalẹ̀ láláì ní owó lọ́wọ́ yóò mọ̀ ṣe bí ọba ilé dání o ẹni tẹ́ ẹ rí tó gun igi tí wọ́n ṣọ́ọ̀kì tó sì wá ń ṣe bákanbákan lórí igi yẹn ọkàn ẹ balẹ̀ pé ní ṣọ́ọ̀kì dání o àrí mi gbọ́yé ọkùnrin tẹ́ bá rí tí inú rẹ̀ ń dùn lọ́pọ̀lọpọ̀ gbà ìyàwó fìtínà rẹ̀ níyàwó dání amẹ́ni tẹ́ bá rí pé ọ̀pọ̀lọpọ̀ gbà alẹ́ oṣù kò ní lọlé tó bá wá sí halkọ ọ̀pọ̀lọpọ̀ béèrè rẹ̀ ẹ̀ tí obìnrin bá ṣe kíní ẹ mọ́ fúnra sí i tẹ́ bá ń wíru láwùjọ tí bá ń wíru ẹ fúnra sí i pàápàá jùlọ tí bá ń gbàgbéra àbú ẹ̀yin là ń bá sọ̀rọ̀ ẹ má bínú ìmíì èyí tí ẹ kó fi sọ pé ní ẹ má bínú umulágbájá ni umulágbájá kí no sorry in tó sọ yẹn ẹ mọ́jọ lọ ẹ ràn lọ́wọ́ ọmọ yẹn ti hàn léèmọ̀ ojúṣe tọ́lọ̀ ní kó mọ̀ yẹn mọ̀ ṣe lẹ́kọ́ ni tí ṣe kí ni ó ti gbaṣẹ́ lọ́wọ́ èṣù ó gbọ́ obìnrin tí ó bá ń fìtínà ọkùnrin róòlù tọ́lọ̀ ń gbé fún ọkọ nù ṣètọ́nì ló gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ tí wọ́n ti wá múra pé ní wọ́dé láti ibi iṣẹ́ ó kú bó ṣe fẹ́ sùn so lórí òpé ni ó kú bó ṣe fẹ́ sùn mọ̀pọ́lọ̀ nǹkan ló bẹ̀ ń ṣẹ́yìn ṣètọ́nì ni ó wá kú bó ṣe fẹ́ wà lìjẹ́ náà ìmí wa bàjẹ́ débi ké yóò wá tú wa mọ̀ mẹ́rin wa ṣe bọ́ ní lásìkò ànábì sallallahu alaihi wasallam sàbí kan náà wọ́n lòun náà máa ń ṣe báyìí fún ọkọ rẹ̀ kí lòun ti ṣe tó bad èmi wa máa bírú wọn tọ̀sábẹ́ lóbìnrin tó ló ṣerú tí ò ń ṣe yìí ládá mélòó náà wá ló gbà wọ́n ní ó gba ládá kò lè gba ládá torí pé ní kìí ṣe tí Ọlọ́run ní kò ṣe èyí tó ṣe yẹn àṣìṣe ni gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn wá ní kí ni ká mọ̀ wá àṣìṣe wọn walladhina taba'uhum bihsani al-Qur'ani sọ àṣìṣe wọn kọ́ là á máa fi ṣẹ̀sìn á tẹ̀lé kí ni dáadáa wọn ni tọ̀ tí wọ́n bá wá mú yẹn náà tọ̀kọ́rọ̀ wa lè yanjú a nínú àwọn sàbẹ̀ náà tóun èé jìnnà sọ́pàá tọ́pàá ní èé jìnnà sí i ṣé ká lu ẹ̀rí yẹn náà bí wọ́n bá ti ń hù àbọ̀ ti ń hù kóun náà mọ̀ náà ní àwa láàlè lò ajẹ́pàbòsí ló ń ṣe. So kí la fẹ́ lò pé responsibility wa róòlù wa nílé ni pé ní ká ṣe kídìmọ̀ ọkọ
mójútó ọkọ rẹ̀, tẹ́ pé tó bá jáde yóò dùn rí, kò ní rúrun sunrun. Ọkọ rẹ̀ wọ fìlà tí ò bẹ́wò mu ẹ̀wò bá ṣòkòtò mu ṣòkòtò jìnnà sí bàtà, ó sì jáde ńlẹ̀ òsì ń wòran, ojúṣe rẹ̀ ò mójútó. Ẹ̀yin ni dígí wọn. Kíní yóò jọra wọn, kíní yóò jọra wọn. Ǹjẹ́ báwa náà ti wá yìí, tá a bá wọ agbádá bá ti wọ̀ yìí, a wá fi face cap sí, ìjókòó tu àbí òní tu? Ẹ dákun, ta náà pè wá? A jẹ́ pé kò bá a mú á tún á fi canvas kùn. Ó jọra wọn àbí ó jọra wọn? Ó takora wọn. Ojúṣe àwọn nǹkan ni nílé, ká tó bọ́ta wọn ti wò ó síra wọn, bí ò nọ́mà ò ní bọ́ta. Torí pé èébú tiwọn ni wọ́n mọ̀ lé èébú wọn, pé tó bá jáde tó bá dùn ún rí, àwọn ni wọ́n mọ̀ ẹ̀yìn. So ẹ já gbìyànjú ká yí padà. Ẹ mọ̀jà mọ̀ tẹ̀lé kí ni ìròrí òyìnbó tí ó fi wá kó bá wa tá à ní mójútó tí ẹ ká mójútó. Bákan náà lára ojúṣe wa òun ni pé ní ẹ já gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ká mọ̀ ṣàdúrà fáwọn ọmọ wa. Ẹ̀yin ìyá, ẹ fi àánú abiyamọ ẹ fi ṣàdúrà fáwọn ọmọ, ẹ yé mọ̀ ṣépè fún wọn mọ́. Lẹ́yìn tí èèyàn bá tọ́ ọmọ, jàmọ́ tó tọ́ ọmọ, ẹni bá ṣe ń sọ yìí tó múra sí tó tọ́ ọmọ, ọ̀rọ̀ pé mi lè wá para mi kọ́, bó bá lè wá para ẹ mọ́ bímọ, mọ́ bímọ. Tó bá ti bímọ, atán ní ń sùúrù lọ́mọdé. Ẹ gbọ́, atán ní ń sùúrù lọ́mọdé, ọmọ ìyá wèrè kọ́ lọ́mọ ìyá ọmọ wa ń wèrè. Hey, ṣé ẹ gbọ́ Yorùbá yìí? Atán ní ń sùúrù lọ́mọdé, ọmọ ìyá gíní, ọmọ ìyá wèrè. Akànsọ́ lọ́rọ̀ ni àpọn ọmọ wa ń wèrè o. Ẹni tí ó bá tọ́jú wèrè, bí ó bá ní sùúrù, òun náà ya wèrè gbẹ̀yìn ni o. Ibi títí ń ṣe pé kíní ó ya gbóúnjẹ tí wèrè fọ́ létí, tóun náà bá dáfọ́ tí padà, kíní ó máa ṣẹlẹ̀? Wọ́n bẹ̀rẹ̀ sí ní jà. Táwọn yẹn bá wá rí wọn, kíní ó lọ ṣẹlẹ̀? Wèrè méjì ṣe kíni? Àwọn ọmọ wa ọ̀tọ̀ ní tí ẹ mọ̀ sọ, ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ gbọ́yé. Jókòó dìde, dìde jókòó. Téèyàn bá wá ṣe sùúrù, òdì ọ̀rọ̀ ó mọ tẹnu wa jáde, ó sì lè ṣàkóbá ọmọ lọ́la. Tá a bá wá ń fẹ́ kíni ọ̀la tó dáa, àìfi òdì ọ̀rọ̀ ṣe kíni, àìfi ṣe ara rin di fọ́mọ, àìfi ṣe ń tọ́mọ mọ̀ fi wẹ̀. Olórí burúkú ni wọ́n mọ̀ yìí ni, so fẹ́ pa mí ni. Káì, má sọ bẹ́ẹ̀, ojúṣe yín kọ́nu, àdúrà lẹ́mọ̀ ṣe, àníyàn ṣiṣẹ́. Ṣẹ́mọ̀tán máa ń sọ ní kóòtù pé ní iṣẹ́ àṣekárakára. Èyàn ò ṣiṣẹ́ àṣekárakára lórí ọmọ, yóò tún wá mọ̀ fàdúrà tì. Lára ojúṣe wa ni ká mọ̀ ṣàdúrà. Bákan náà lára ojúṣe wa ni pé ní ká mọ̀ ṣàdúrà fáwọn ọkọ wa náà. Tá a bá fẹ́ kí ni àwùjọ dáa. Torí pé baálé ilé tó ní lílọ ló ń lọ yìí, ò ní pàdé àánú Ọlọ́run ọba. Sẹ́mọ̀kẹ́ni tó bá pàdé náà ni ó mú wálé. Ìwọ náà ó sì gbádùn rẹ̀ dáadáa. Márìjì yìí tiẹ̀ tí wàá sú mi, ó máa sú ẹ. Torí pé ntò ń tọrọ ló ń rí, ntò ń tọrọ ló ń rí, alóhùn bínú ni. Wọ́n ti mọ̀ mí pé tí n bá ń bínú, ẹ dákun, ànábì sì ni ó mọ̀ bínú. Ó náà ti mọ̀ ohun tóun bá ń bínú, tọ̀tá ni wọ́n fi ti ẹjọ́. Tọ̀ládá mélòó lèèyàn máa ń rí inú bínú jàmọ́? Èmi náà fẹ́ kẹ́kọ̀ọ́ kí n lè bẹ̀rẹ̀ bínú tèmi sìn. Ṣé ládá ń bẹ? Kò sí. Ìwọ ṣe wá gbé e ní tí ìwọ mọ̀ fi ṣèjọsìn pé wọ́n ti mọ̀ ọ́ lóní bínú, ẹ dákun, ìyín ròyìn ara ẹnu o. Wọ́n dẹ̀ ti mọ̀ mí bí mo ṣe máa ń sọ̀rọ̀ tèmi nìyẹn, òun lè pè. Subhanallah, alìsúnà ilé pè, ajẹ́ ilé pè, ta ló fi ti ẹjọ́? Ta ló fi ti ti ẹjọ́? Tọ́ wá wò pé nítọ̀ ọkàn ń lọ, èpè ní ọ́fíìsì, tó bá dé èpè yìí náà ni. Má dán wò, kò ń sojúṣe tọ́lọ́run bá gbélé ẹ lọ́wọ́ nìyẹn, ṣètánì ló gbé wá. Ó sì máa ń fẹ́ dalé ẹ̀sìn rú ni kó lè ríṣẹ́ ṣe ń bẹ̀. Tó bá fẹ́ kí lè yín jẹ́lé ẹ̀sìn, torí pé àwùjọ yẹn ní ẹ mọ̀jà tan ara wa bílé kọ̀ọ̀kan ṣe rí ló bí àwùjọ. Tóní kálukú bá padà sílé tá a tún tò, àwùjọ ò dáa. Ṣé báwọn aláhàn là ń pè láwùjọ? Ìta bá sì ní lára tá a padà wá ṣe ń ta ní ó padà mọ bí n tán pè ní kíni àwùjọ. Tí ẹja tún lè wá ṣe ká padà ibi tá a ti gbé gbági ká lọ tún tò. Bákan náà lára ojúṣe wa òun ni pé ní kíni àwọn kátàkárà náà ojúṣe obìnrin ni. Àlùwà wò pé ní kátàkárà bò ó
ládùúrú sẹ́tẹ̀ ló wà ńlẹ̀ yìí kóbìnrin túmọ̀ wá tajà bẹ́ẹ̀ ni obìnrin lè tajà bọ̀ síwájú kó tó tajà tẹ́rìbíyà ó ti síwájú ọjà títà. Ìwọ bàbá tó ń sáré kọ́ ṣọ́ọ̀bù fún ìyàwó rẹ̀ náà kò sí ní tó ní kó mọ́ tà á ẹ̀sìn pé láàárọ̀ mu àmọ́ iṣẹ́ ó kọ́kọ́ ẹ̀kọ́ ó síwájú kó tó ṣe kíni kó mọ̀ sí ṣọ́ọ̀bù. Torí lódodo àwọn ọjà kan wà ìrankùnrin ìta ẹ̀jẹ̀ ń lé sí wa. tó ìwọ fẹ́ ra underwear fún ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn àbóhùn ló mọ́ lọ́n rà lọ́dọ̀ tiẹ̀ ẹ̀yin náà mójútójú ṣe yín o ẹ̀yin ló yẹ kẹ́ ẹ mọ́ lọ rà ó ẹ̀ ń tijú káàtì ẹ̀ ní ẹ̀ fún wọn lówó wọn lọ rà á ó wá fẹ́ lọ rà á ó wá jẹ́ pé kí ni lọ́dọ̀ brọ́dà ni ó ti lọ ra underwear tóun ó wọ̀ fún wọn kí ló burú ń bẹ̀ ṣebí kò sí tó burú ń bẹ̀ ẹ ò gbọ́ mi yé underwear tí ó wọ̀ fún wọn kọ́mú àti tìsàlẹ̀ tí ó wọ̀ fún wọn láti fi ṣoge sí ọ ó wá fẹ́ lọ rà á lọ́dà brọ́dà tó ṣí ṣọ́ọ̀pù sí ọ̀kọ̀ọ̀kan lẹ́yìn ẹ dákun kí ló burú ń bẹ̀ ṣebí kó sà ti rà á kó ṣe kí ni kó fi ṣoge sí ìwọ tó ọba ilé dánrú ẹ̀wò dìdìrín ni ọ́ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o anabi sallallahu alaihi wasallam ló lẹ́ni tí ò bá lóyún dayasa ló ṣe kí ni ní dàlámù dayus lànàbí pé ní ayín ajégúnlẹ̀ lọ́hùn wa ní tesco onírú ọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin gidi mọ́ válù ìyàwó ẹ̀ ni yóò ṣe wá lọ́mọ́ra yóò ṣe mọ́ lọ́ra tí la wí lọ́dọ̀ brọ́dà òun àmọ́ bìyàwó rẹ pé ní sáìsì wo lẹ́ ń lò ṣó dẹ ṣọ́ pé o sì nọ́mà lọ́kùnrin so a jẹ́ pé àwọn èèyàn bíi tiwọn náà lè ta obìnrin bíi wọn náà ni àbọ̀bìnrin tí wọ́n wá wò kó fẹ́ ta níyàwó titi ẹ̀kọ́ wo ló ti kọ́ tó fi máa jẹ́ pé ní kò ní padà lọ tàtàrà bísínẹ́sì lọ nífẹ̀ẹ́ ayé ju àlìkìyàmọ̀ lọ torí pé ní finally ojúṣe wa ò ní pé ní ẹ mọ̀ já nífẹ̀ẹ́ ilé ayé ju àlìkìyàmọ̀ lọ ayé ò tán pàpín àdàgbàdàgbàdàgbà wọ́ 200 ó wá ní kinní kan owó látara bísínẹ́sì ó kọ́lé láti láǹbẹ́ ó wá kọ́ dé Kòròdú torí ò lè kọ́ gbogbo Nàìjíríà kò sí bó ṣe lè lówó tó ó wá kọ́ fá jẹmọ́ 6 feet ni tó bá ga tó mi lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n mánéjì ilẹ̀ tó bá dé Kòròdú tó ga tó mi wọ́n ní fún 6 feet tó bá kú o 4 feet àbí 5 feet sáìsì ẹni irú àwa yìí là á lè gba 6 feet kò ní jù bá ń lọ ó tún wá ní tàkàkà sùn ìhà náà máa ṣe kí ni ní wọ́n á gbé kalẹ̀ ojú wa tiẹ̀ ládùúrú ilé tó kọ́ ó ti lé ayé wá wo ń tán padà wá jogún nílé ayé nínú sàárè yìí kí wá ló fẹ́ fi jábọ̀ ọ wà mọ̀ ní nílé ayé bẹ́ẹ̀ mi ti wà yìí tán bá ń bí ẹmọ ará bùkà wá máa ní èmi ṣe bísínẹ́sì púpọ̀ mo sì ní ọ̀pọ̀lọpọ̀ lé tó ló fi jẹ́ pé ní ẹ mọ́ gbẹ̀tàn lé ayé ẹ mọ́ jẹ́ kí ilé ayé gbé wa lọ tí ó fi wá di pé ní kí ni o àgbàgbé àlìkìyàmọ̀ gbogbo ń tá a bá wa lówó ni ẹja wa mọ̀ níwọ̀n ilé ayé yìí ìpín wa kò lè fò wá dàrú ìtọ́lọ̀mbá ti ní yóò jẹ́ tiẹ̀ yóò jẹ́ ọ àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí gbogbo wa mọ̀ pé Ọlọ́run bá ti pè bùbù tó ní kálukú wó jẹ́ àti ń tá a máa jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni sábàbí ni gbogbo gbìyànjú sábàbí yìí ò wá gbọ́dọ̀ wá pọ̀ jù débi pé ní ò wá kó bẹ́sìn tó wá ṣe ní ilé ayé ẹja dún ní mẹ́sìn ojúṣe wa ni ìrun wa mọ̀ máa fi ṣeré bó ti jẹ́ kanat alal mu'minina kitaban mawquta alal mu'minina sáwọn obìnrin ò sí ń bẹ̀ ni ẹ wá ń fi ní ráre wọ́n ní torí pé wọ́n sì bọ́ ní káwa kí n lé ni wọ́n bá ní wọ́n kẹ́ kí n lé wá túmọ̀ sí pé ní kí ni kò lásìkò ó lásìkò ẹ mọ́ fẹ̀sìn ṣeré ẹ mọ́ fi ẹ̀sìn ṣeré torí òun ni ó padà kù yín kù bákan náà àwọn wà dáadáa oníranran lára ojúṣe yín ni kẹ́ ẹ mọ̀ ṣe sọmọ ya yín láwùjọ ni nílé ni nínú ẹbí ni torí pé tó bá padà yá lọ́jọ́ tá a ní kò ní séèyàn kankan tí ó bọ̀ wọnú òyì gbogbo ẹbí ara olólùfẹ́ ọkọ rẹ yóò padà àdùkẹ́ mi mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ kìíní kankan tó bá ti kú kò ní tẹ̀lé ẹwọ ọbẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta yóò nu ojú ni yóò tún mọ wọ̀n bí yóò rí sísítà mi yóò wá nǹkan kan wà bọ́ nu sàárè ẹ̀dá kan wà bọ́ tó bá wá bọ́ tó bá rẹwà tó bá níta níwọ̀ yóò mọ̀ ní ana amaluka salih èmi níṣẹ́ dáadáa tó ṣe láyé tọ ìwọ tó wà níṣẹ́ dáadáa tó ṣe láyé in tí ó wà bọ́ nǹkan òní náà ni yóò bu rẹwà ọwọ́ àmọ́ bí pé níta níwọ̀ yóò ní òun níṣẹ́ ibi tó ṣe kí ni
tó ṣe láyé ló fi jẹ́ pé ní ẹ ṣe rere ẹ má ṣe kà ẹ ṣẹ̀sìn bó ti yẹ kẹ́ ẹ ṣe àwọn kan tí ó padà mọ ọkù fún ni lílé àwọn ojúṣe wa pọ̀ àmọ́ torí àsìkò a fẹ́ fi kọ́ńbi bíbá yìí ká lè ríre ní ọjọ́ míì bákan náà ìwọ̀nba tá a bá sọ ó tó fọmọlúàbí tó bá dé inú rẹ̀ ní yóò di rẹpẹtẹ ó lè mọ́jọ didi àmọ́ ní yóò di rẹpẹtẹ abọ́lọ́ọ̀bá lágbègbè tá a bá gbọ́ kọ́lọ́njẹ́ wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa kó mọ̀ ṣe ní ìbálẹ́jọ́ aburú fún wa àwọn ìyàwó wa ti wà yìí àwọn ìyá wa yìí a rí i pé ní kí ni onílàáká ìní wọn àwọn èsì ìran Yorùbá wọn kàn gba ilẹ̀ Yorùbá wáyé ni wọ́n ní làáká ìpúpọ̀ wọ́n sì pọ́n Ọlọ́run ọba lé ìta sọ ó dájú pé ní wọ́n lọ ṣàtúnṣe lé lórí àwọn ọmọ wa abẹ́lọ́ọ̀bọ̀lá kó mọ̀ fi ṣàdánwò fún wa kó ṣe àwọn ọmọ wa lọ́mọ rẹ ọmọ tí ó jẹ́ ìtutù ojú fún wa láyé àti lálùkìyámà kó mọ̀ fà wá náà ṣàdánwò fún wa kó mọ̀ wá lóbi tí ó mọ̀ sí ọmọ lọ́nà kó sì mọ̀ jẹ́ kájọ́ bí tí ó mọ̀ fowó ra iná fún ọmọ ọlọ́ọ̀bọ̀lá kò ṣe gbogbo alẹ́rù kẹ́ kò ṣe wá lẹ́rù tó wọn Ọlọ́run bó fi wà lìjọ́ náà aqulu qawli hadha astaghfirullaha wa sallallahu ala Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. wa ma kana li mu'minin wa la mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا